ṣe máa ń pè fẹ́. Ó ń gbọ́ méjì yẹ wá lọ́wọ́. Ẹ kò jókòó sá. Lájídé. Ìyàwó ti ṣe ń lálejò. Ó fún un lómi. Iṣẹ́ yẹn kan pọ̀pọ̀ kalẹ̀ mo wá ní pé kí n ṣe díẹ̀ nú ẹ̀ lórí kọ̀ǹpútà mi kí n tó padà sọ́fíìsì lọ́la kó má lọ pile up jù. Sá máa sinmi. Máa sinmi. Èmi Ṣẹ́gun jẹ́ yẹn lọ. Dádì à ń sinmi náà, à ń sinmi. Owó tí bí tá a jọ sọ mo bá wá. Mo ti rántí, èní ni mo dá fún yín right. SH sweetheart. Ẹ kú jókòó jáde. Ó ṣe wù mí. Ẹ ránṣẹ́. Bá mi wọlé kó bá mi wo bóyá change díẹ̀ kù nínú owó tí mo kó fún yẹn mo fẹ́ fún dáàdì lówó. Ìfẹ́ bọ̀ mọ̀ pé kò sówó ńlẹ̀ ńsìn. Ok, o fẹ́ fún dáàdì lówó. Mo ní láti fún wọn. Gbogbo owó tó wà ńlẹ̀ láti lò ní last week. Kò dẹ̀ sí nǹkan kan ńlẹ̀ báyìí tó lè fún dáàdì. Dáàdì ṣe máa ní sùúrù the next week. So táwọn owó bá wọlé, a máa lè fún wọn, a máa kọ́kọ́ sort wọn. Daddy, bó ṣe máa jẹ́ ló ṣe ṣàlàyé yẹn, ẹ máa dúró di next week so wá ti wà lẹ́ngbà yẹn. Ọ̀sẹ̀ méjì ni mo ti ń béèrè owó ìwọ ló sì ní wá ní òní. Sọ yóò rí bẹ́ẹ̀. Mo rò pé bóyá ó ṣe máa kún lé ni since tàdé ti ná tán èmi máa wọlé títí next week so á lè fún yín. Ọlájídé kò yóò rí bẹ́ẹ̀ o kò yóò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n kò sí wàhálà ó kọ́ tá a sọ ọmọ ẹni inú ẹni ní gbé oúnjẹ ó yé wa pẹ́ sí abo nìwọ́ fẹ́ máa gùnnú. Dáàdì ṣe mọ̀ wípé ìyàwó olórùka ni a ṣe and joint account la operate mi lè ná kọ́bọ̀ nínú account kó má mọ̀ sí òun náà dẹ̀ lè lọ tọrọ nínú account kémi náà má mọ̀ sí transparency là ń ṣe nílé wa ń bíbá ẹ má bínú sá. Kò sí wàhálà òwò àìsàn ń sọ olórùka lẹ́yìn ṣe onígbà ọ̀pẹ lèmi pé. ó kọ́ tá a sọ ọmọ nínú ẹni ní gbé oúnjẹ ó yé wa pé ẹ̀sìn abo ni wọ́n ń gùnnú. No daddy ẹ dúró kí n pa ilé ẹjọ́ ẹ dúró kí n sìn yín dájú. báwo lẹ ti yọnu sóògbọ́. Darling, bro, ìwọ ló fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Kò ṣe big deal, kò ṣe big deal. No, kí ló dé tó máa bí mi lówó lójú dáàdì? Wo family mi ni mo mọ máa handle wọn tó bá ti rówó ti tán. No, kò dáa, ó máa rí bákan, ṣé ló máa dàbí ẹni pé ìyàwó ẹ̀ ló ń control. Baby, this is transparency. This is transparency. I'm doing my legal right as a legal husband. Okay, mo ti gbọ́, ṣá máa fa wàhálà kankan sí mi lọ́rùn. Mi fa wàhálà kankan sí ẹ lọ́rùn. Ṣé wàá okay? Try. Ẹ ṣàkàn máa ń dà mí lọ́rùn always ni. Ṣé bébí mi ń kéèkì? Jẹ́ gbogbo ẹ̀ jẹ́. Oh my God. Baby, I love you so much. I love you too. Thank you. You're gonna top up. No. Ayé ò ní rí ti ẹrù àkókò yẹn ò lè dúró kó lógo kó má kú tógótógó ṣẹ́rí ìgbà mẹ́ta ṣóhun ní ìgbà ẹ̀dá ìgbà òwúrọ̀ ìgbà ọ̀sán àti ìgbà alẹ́ àdúrà wa sọ́lọ́run lókè kálẹ̀ sanwó-àjò òwúrọ̀ lọ afẹ́ lòmíràn nígbà òwúrọ̀ pé kó fi lọ́rọ̀ kó tún fi bímọ kó tún fowó ra ọkọ̀ kó tún fà á lé lọ ṣe wá rí bí tí mo bẹ̀rù wáyé sí wọ́n sì ṣògo rẹ̀ rọ àmọ́ èmi tèmi má débi ọlá bàbá má débi ọlá bàbá. Má débi igi. Ó jẹ́ ti dá. Ó ti dá. Ìrònú ò papọ̀. Ìyá ronú ọmọ ròkà lọ́rọ̀ tí yín. Mo lòun. Ọ̀hún ò dá o. Bó o ṣe wí gan gẹ́lẹ́ ni mo bá a. Kí Abọ́sẹ̀dé máa kọ́ ọ Lájídé sáwà. Bí mo ṣe ń sọ pé owó ni mo bá wá o lọ Lájídé ń sọ pé kọ́bọ̀ ò bóun jí. Kọ́bọ̀ ò bóun jí mo ní. Ṣé kọ́bọ̀ lèmi náà wá béèrè lọ́wọ́ rẹ̀? Kí n mọ́ tán
Ọlọ́run ló ní kí n lówó mọ́tò àlọ́ àtàbọ̀ lọ́wọ́ yóò rí n tó kù mí kù rè. Tèbí mo sọ nígbà lóògbó ni màá kú omi sọfá gbòlì kálí kò lè fún wọn nìkọ̀ọ̀kan ṣé bẹ́ẹ̀ mi lè máa ń lọ síbẹ̀ lè máa ń lọ gbogbo ìgbà jọrọjọ lè máa ń lọ gbogbo ìgbà jọrọjọ mi mọ́ kú lójú mi rí lọ́hùn ìdí bẹ́ẹ̀ nígbà tó bá ní kẹ́ máa lọ kẹ́yìn kẹ́ ti lọ rẹ̀ yìí lójú rẹ̀ ti rẹ̀ yìí ó tán ẹ̀yin lẹ́la kàbùkù lọ. Ó ti á wá dà báyìí òun gẹ̀ẹ́sì obìnrin ló ń sọ fún wa ó ti dáa ẹyẹlé ní bá wọn tán adìẹ ti bá wọn lọ́wọ́ sí báyìí. ẹ ká máa ṣe ṣíṣe. léyìí tó tẹ wá ṣe fẹ́mi tó ṣe fún mi yìí tó mo fojú ara mi rí mo ti ń fetí gbọ́ mi ò gbàgbọ́. kò fún yín nìkan kan rárá. ní nǹkan tó rí kí n tún mú wá ní. a ní tó kù mí kù nù. sọ wá rí ẹyẹlé ní bá wọn tàn tẹ́lẹ̀ adìẹ ti tẹ sọ̀bọ̀ báyìí. abọ́sàdé ó gbà ó fẹ́ bẹ bíi tiwa jẹ́ ó gbà. ó ní kó o dùn mọ́ lẹ́nu mi. ó ti sọ èmi ká ẹ lè gbọ́n wọn ti mú fàájì ká pamọ́ wa lára. Baby, iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ. Owó dé ọmọ aláṣẹ la. So as you can see, I'm set, baby, ready to go to work. But nǹkan tó máa ṣẹlẹ̀ ni wípé dàbí ẹni pé ibi iṣẹ́ ni màá gbà lọ sí Ìlọrin yẹn. And màá fẹ́ lọ sí park lọ́wọ́ mọ́tò ni because mechanic sọ pé mọ́tò yẹn ò tí ì lè ready. Mi dẹ̀ ní fẹ́ risk ẹ̀. Bọ̀ kí ló dé tó lè gbé lọ bẹ̀ manage ẹ̀ náà? Ìlọrin 5 hours journey. Má jẹ́ kí n manage ẹ̀ mi ò láàárọ̀, baby. You don't wanna lose you now. Yeah, it's true. Ibi tí mò ń lọ gan mi ò tí ì mọ̀ bẹ̀ but wọ́n ní pé tí n bá ti bọ́lẹ̀ ní Gèrè Alimi Park kí n pè. So màmá mú mi lọ sí ọ́fíìsì wọn for contract yẹn. Ṣá máa gbàdúrà pé kọ́ lọ́n jẹ́ kó bọ́ sí tó bá ti bọ́ sí àti bọ́ sáyé. Ọkọ mi bó ṣe ń sọ yóò ti bọ́ sí. Àmín. Ó máa bọ́ sí lágbára Ọlọ́run. Ẹlẹ́dàá mi àtẹlẹ́dàá bébí náà máa jẹ́ kó bọ́ sí. Àmín. Ẹni fọkàn ìbàlẹ̀ ṣe tó bá ti bọ́ sí àti bọ́ sáyé. Mo mọ̀ pé mo ti wà nínú owó nìyẹn. Èló ni kọ́kọ́ bọ̀ fún mi náà? Èló ni máa fún abélò ni wọ́n fúnra rẹ̀ fẹ́ bù nínú ẹ̀. Tí mo fẹ́ bù. Tó fẹ́ bù. My husband. This is money, cool money, baby. Ọlọ́run mi lè wé tó máa bọ́ sí lágbára Ọlọ́run. Ọlọ́dẹ máa bá mi ṣọ́ ẹ lọ. Bá mi ṣọ́ ẹ padà. I'm missing you already. I'm missing you too. Baby, jẹ́ a lọ ṣiṣẹ́. Iṣẹ́ lóògùn iṣẹ́. Múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi. Yeah, I'm off to work. No, jẹ́ kí n ṣe é náà ọkọ mi. Oh, my bag. Oh, kí baby ẹ. Baby. Yeah. Baby, you're so bad to daddy. Bye, baby. I'll be back. All right, love. Bye. Yeah, bye. Oh. Hello, Ìfẹ́. Hello, sweetheart. Níbo lẹ ti wá dé báyìí? Wo mo ṣẹ̀ṣẹ̀ ń dé Ìlọrin báyìí ni in fact ẹyẹ ń kọrin ni mo wà. Mọ́tò wa break down lọ́nà. Báwo ni iṣan ti ṣe tán? So mo ṣẹ̀ṣẹ̀ rí báyìí tó fẹ́ gbé mi lọ sí Gèrè Alimi láti ẹyẹ ń kọrin ni. Okay, thank God. Then tó bá ti dé Gèrè Alimi kò pè mí ṣó ti gbọ́. Tí bá ti ń bọ́lẹ̀ lórí báyìí máa pè ẹ́. Pẹ̀lú ọ̀nà á jẹ́ kí gbogbo ẹ̀ bọ́ sí. Love you, darling. Love you wo. Ilẹ̀ tí ń ṣú mi máa ń pè tí máa ti bọ́lẹ̀. Bye. Ọkọ náà ọkọ mi gbé fóònù ẹ torí Ọlọ́run. Bàbá mi o, abani bàbá mi, abani bàbá mi o, abani bàbá mi. Ògbólì ẹ káàsán. Ó ní ìyá Àlàbí. Mo wá rí yín ni o ọ̀rọ̀ tí ìṣẹ̀ wá rí yín fún yìí ó ṣe pàtàkì yé bàbá mi kí wàá yẹra fún wa jọ. Sunday wọlé yá gbọ́tọ̀dọ̀ ìyá Àlàbí tí ò sá le. Ó le o ẹ wò ó le gidi lìgbọ́n ṣé bí ìyàwó Ọlájídé lè rí ló bá sọ fún mi kálí látijọ́ mẹ́tàlá lòun ò ti rọ́lá jíde lílé nìgbọ́n. Irọ́ o. Ibo ló lọ. Èmi ò mọ̀ ó fún òun ọmọ bílí lọ nìgbọ́n wọn. Ó lè faṣọ ẹ̀yà tó lọ ná kójú ìwé bí ó lọ.
Mílíkì àkọ́kọ́ wá bí kí àwa ṣàlàyé fún ilé gbọ́hùn bí bá tọ́jà sẹ̀yìn ẹ máa bómi kálí mi tó ti bẹ̀rẹ̀ líbàálí kí àwa bí. ọ̀sẹ̀ tó fẹ́ fi gúnnù ọ̀sẹ̀ tó fẹ́ fi gúnnù tí ń gbé pamọ́ fún wa àwo àwọn ọ̀ràn rẹ̀ ọ̀sẹ̀ wọn rí yóò torí ìtì ẹ̀ bẹ̀rẹ̀ yóò torí ìtì ẹ̀ bẹ̀rẹ̀. Ògbóni ẹ ní sùúrù èwo ni tẹ̀wọ̀n lílù kúlì wà nílẹ̀ ẹ má fi tẹ̀wọ̀n sí ká má fi tọlọ́pàá sí lè gbọ́n rárá ẹ dá mi dá mi lé bàbá ọkàn lìgbẹ́jọ́ ẹ wo awọ ọlájídé kan wẹ̀ yìí ògbólógbóló wà nígbọ́n awakọ̀ bàbá yẹn gbóná ìpàjẹrẹ ó máa wọ akàn ẹbílẹ̀ ibi ilé ìfisí ó máa jáde lè gbọ́n. jẹ́ àkọ́kọ́ fọ ọlọ́pàá mọ́ nǹkó wà láàmọ́. Ògbóni ibi ilé ìfisí á jáde lè gbọ́n. bá a tiẹ̀ lọ ọ̀dọ̀ bàbá nígbẹ́jọ́ jẹ́ ká kọ́kọ́ fóun sáàmọ́ ná kó náà lọ lè jẹ́wà kó tó di pé a lọ ọ̀dọ̀ bàbá. Ògbóni ẹ má jẹ́ ká fi tọ́ ọlọ́pàá sí o ọlọ́pàá máa fi wá jẹun lè gbọ́n ni o a máa fi wá jẹun tọrọtọ ní máa fi tọ́ ọlọ́pàá sí o ẹ jẹ́ kí àtọ́bí tí wẹ́ẹ̀ tọ́ yìí ká lè rí pé tí máa rí lè gbọ́n o ẹ má fi tọ́ ọlọ́pàá sí o. bó wá láti sowó tọ̀dọ̀ bàbá tìgbẹ́jọ́. Èmi á dá mi. níṣì wọn ní amẹ́ran wá mú gbogbo ẹ̀ wá o. Ẹ dá mi dá màá yanjú ẹ èèyàn mi là kò lè gbá kọ̀ọ̀kan lọ́wọ́ wa lè gbọ́n ẹ̀yìn ẹ̀rá dá mi dá. ó ti ń lọ ọbẹ̀ ti pẹ́. Ẹ wò bá iṣẹ́ ní kúlì wa rẹ̀ kò mí sọ̀rọ̀ yẹ̀yẹ́ o Ògbóni o ẹ jẹ́ àwọn àkúṣe sí lè gbọ́n o. òkè tí ẹ sọ̀rọ̀ ọtí rè. Ẹ wo. ìbá fi lọ ṣùgbọ́n kì í sọ̀rọ̀ ọtí. Ọ̀yá èmi ni ọ̀sẹ́gbẹ̀lẹ̀ mi jòun wá ọ̀sẹ́gbẹ̀lẹ̀ mi rè ń fà ọ̀yá yùmùyùmù ariwo ò lè tán ní gbòòrò yùmùyùmù igi agbábá mi pọ̀ tá mi mọ̀ wí o yùmùyùmù ariwo ò lè tán ní gbòòrò yùmùyùmù. Mo lẹ wà. Ó ní wọ́n fi aṣọ bo òun lójú nígbà wọ́n fi gbé òun débẹ̀ òun ò wá mọ ibẹ̀ kankan nípa ní sọ yìí. ọkọ ẹ jẹ́ kí n bá fẹ́ sọ̀rọ̀. Kẹ̀ní ẹ tí ọ̀sọ́ Yorùbá mọ̀ kò sọ Yorùbá mọ̀ èdè ní fíìmù làbíjọ́ sọ̀rọ̀ báyìí. wọ́n ti gbèdé lẹ́rú ẹ. Bàbá délé gan báyìí kí ó Yorùbá tó dùn lẹ́nu ẹ̀ báyìí yọ pẹ̀lú ẹ̀. Ká máa ṣe ṣe ká máa ṣe ṣe. Ètùtù la gbọ́dọ̀ ṣe báyìí ká bá ti lè rí 500,000 yóò wà lé. 500,000 naira. Ṣé bí after that máa. Ń bọ́ sá ti máa rọ́wọ́ Ògbóni ẹsẹ̀ mi wẹ̀ torí kóńdò. Owó yẹn kọ́ ni problem. Ẹjọ́ owó yẹn kọ́ ni ìṣòro mi. Ẹ ṣáà jẹ́ kí n rọ́kọ mi. Kí n rọ́kọ mi láyọ̀ kí nǹkan kan máa ṣe. Ẹ fún mi lákàá nọ́mbà yín because mi ò ní cash. Àwọn ilé àkáǹtì owó làwọn fi ń gbowó. Èmi ò ní báǹkì. So I don't do it now. àwọn náà kówó lè. Kí kówó sílẹ̀. Ẹ lọ gbá ẹ Bàbá kó kàtí wá. máa jẹ́ fẹ́ yìí. ẹ ti tàkáǹtì ká sọ sọ́dọ̀ tọ̀dọ̀ tèmi. Dájú ẹ fún mi ní àká nọ́mbà yín kí n. Ọ̀dọ̀ yìí. Bọ́ lónìí bàbá sọ́sọ́ dọ̀dọ̀ yìí tí ì sẹ́yìn kí n ti máa dọ̀dọ̀ bàbá aláwọ̀ ni. a sì lọ gbá lọ kó fá wo. Báwo ni ẹ ń lò sá? Ẹ má jẹ́ kó pẹ́ ẹ má jẹ́ kó pẹ́ ẹ má jẹ́ kó pẹ́. Ẹ wo ẹ pèlè ẹ fẹ́ mi lélẹ̀ yìí mà fi wá díẹ̀. ara wa kalẹ̀ jẹ́ nìyàn àwọn kanjú Ọlọ́run ọba ni Ọlọ́run ọba mi kò rẹ́bí kan. Ògbóni. Ìyá kan pẹ̀lú. Ìpínlẹ̀ pẹ̀lẹ́. Gbọ́gbọ́ lọ́hùn. Mo wá lè ti bílà sọ́ọ̀lì torí ká lè mọ̀ ká ti máa ṣe é ṣé wọ́n ti rọwọ́ yẹn fún yín ẹ̀bí báwo ni. ó wọlé kò wọlé ni torí 500,000 la ní kan san 300,000 ló wọlé èmi sì wò pé a lè kó 200,000 fún babaláwo nù rẹ̀ àbí bò la ṣe fẹ́ ṣe. Tó bá jẹ́ yẹn náà ká pín ká ti máa pín ká la mú ká pín sí méjì ká ṣe mú ìlàjì fún babaláwo kí àmọ́ bá ṣe lọ ká ṣe mú ìlàjì lè kù ká ṣá ká ti máa ṣá ní kálukú àyanjú kúlẹ̀ máa yanjú. ó sì rò pé awo gba iye pé a sì tún padà máa san. Èèyàn mi là kò mí ṣolí wàhálà kúlẹ̀ bá ti sọ ló máa gbọ́ èèyàn mi ló máa gbà. ó tiẹ̀ sọ náà ó ròyìn ẹ̀ ó ní kọ́sítọ́mọ̀ dáadáa ni kò sí wàhálà ṣùgbọ́n èmi wò pé bóò la ṣe pín gan. Ògbólíkẹ́ ẹ̀ bá ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ yìí káàtì máa pín kì jẹ́ àní wọ́n bá ti kọjá àdéhùn ẹ̀ yìí
mi rẹ̀ bẹ́ẹ̀ sọ kíní ká má dín pé a máa lọ máa kan ilẹ̀kùn yín lòru o. àti ẹ̀ tí ìgbowó kò sówó. bàbá ti gbà ká mú dajì fún babaláwo ká rẹ̀ pín dajì tó kù bó bá rẹ̀ yá a máa mú yìí kù ká máa fún babaláwo lè gbọ́n. ṣùgbọ́n sọ fún babaláwo kó tètè iṣẹ́ náà ń pẹ́ kó dáná yá wọn. owó ló fà á. kó tètè bá wa fàbúrò wálẹ̀. gbogbo bá ti jáde bàbá ti fún lókùn sọ ọṣẹ ní bàbá ti fún lóṣẹ èmi ká máa kan lójú ká máa fún ní wàhálà tsọrọtsọ kálí kí alẹ́ tètè ṣiṣẹ́ yẹn kíákíá èmi kẹ ìrònú àbúrò mi kẹ kò jẹ́ kí àrùn mọ́jú omi ta mi lára káàkiri. ǹbá ti mú gbogbo eléyìí ṣùgbọ́n kò lọ. èmi gan ti sún mi o mi ò lè sùn nítorí ọ̀rọ̀ àbúrò mi yìí mi ò lè sùn mi ò lè wo àti jẹun kẹ ó di iṣẹ́ fún mi nìgbọ́n. ó ní òjò lọ ẹ lọ́fà ẹ ṣàjẹ́ kí àbáyé gbé yìí ó yá yá o. èmi ò mú kẹ́ nìṣó nulẹ̀ ká ẹ máa dúró kẹ́ ẹ̀ la gbà wá. àjọ lọ ni. nìṣó nulẹ̀. kíní lèmi ò mú o tá a bá pín tírì. èmi máa mú dàjì mi kà á mú dàjì. mú gàjì kíni. nígbà wọn bá san gbogbo rẹ̀. lọ ẹ má jì dá wàhálà lẹ. ká má dá wàhálà lẹ. má dá wàhálà lẹ owó ní pọ́n owó ní pọ́n. àmọ́ ṣàtúnyẹ owó. yìí ló fà á o àgbàlagbà lẹ́wà o àgbàlagbà lẹ́wà. When I look into your eyes, then I realize that I have my wife. I wonder why you look into my eyes. Tell me how you feel, oh my baby girl. Oh, Femi, mama. Ṣé gbàgbé ibi tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ayé wa wa àyànfẹ́ mi ẹni bí ọ. Sunday kú iṣẹ́ ọlọ́run akúgbé ẹ débi ọ̀là lágbára ọlọ́run. Àmín. Ògbólídà. Wọ́n sí níbẹ̀. Ẹ pé wọ́n ni. Kú láàfin mi pé ó ti bàjẹ́ wọn á lọ́dọ̀ àwọn ilé mi tún ṣe. Wọ́n wá sí níbẹ̀ yìí. Gba ó sàmádé rẹ̀ yìí. Kò yẹ kán pẹ́ àmọ́ ṣé kò sí. Orí fẹ́ rí wọn fún kọ ọ̀kan ni. Fún bí kíni. Yóò sí lára ẹ̀. Ìwọ ọmọ yóò tẹ̀ wá. Ọ̀rọ̀ Ọlọ́run sọ yìí náà nílò ọ̀rọ̀ ti babaláwo ká yanjú kulé wàálẹ̀ ká lè rí Ọlájídé yà mí wá kiri ilẹ̀ tí bí ijọ́ mẹ́tàlá. Ṣé rí àtẹ̀tí rí wọn yẹn ó ṣe kókó ó yẹ ká rí wọn o because èmi gan mo wà worried àmọ́ àǹtí mi. Ìdè. Ṣé rí babaláwo tẹ sọ́nsìn ló mú mi rántí o. Ṣé ẹ̀yin tẹ́ pé babaláwo yìí ẹ ṣó pé babaláwo ni ṣá. Ẹ mú dáadáa ó ń pápá mọ́ mi ṣé bí plumber ló ń ṣe jẹ́ olóde babaláwo. Sórí bọ́lọ́mbà yóò rọ́ká lómi ṣe iṣẹ́ lè kọ́ làárọ̀ ju ẹ̀rí yẹn wá ṣùwárí babaláwo yẹn ikú ogún ìdílé òun lè jogún ni gbogbo arọ́mọ kékeré ní ìdílé wọn ẹ̀ babaláwo ni òun kan kí ti wà yẹn àjà ti gbé lọ láti bí 20 ọdún. Sórí gbàlẹ́ àjàgbé lọ ẹ̀yìn sì kéré ẹ̀ wà lọ́sọ̀rọ̀ lìgbà yẹn ó gbóná o má bá wọn fojú dí o. Iṣẹ́ wọn tí mo ti mọ̀ ṣá. Paragana báyìí mú káàkiri. Sórí gbogbo àwọn lè jẹ́ babaláwo yẹn ọ̀mí mu pàrágà o ọ̀mí mu àfàlẹ́ o ọ̀mí mu àfàtọ́ o ọ̀mí mu gbá o sórí bó bá ti mú wẹ̀yì lágbára àwọn tó máa dé náà máa tọ́ lóríṣiríṣi àjọ̀nù náà máa gbé oríṣiríṣi wá fún wọn oríṣiríṣi kó náà máa gbé wá fún wọn tíbílẹ̀ ni wọ́n máa ṣáàpù ká máa ṣiṣẹ́ ìpagógó wo wọ́n àfojú dí o plọmbálà o plọmbálà o plọmbabaláwo plọmbálà má àfojú dí ìlìgbọ́n o. Àǹtí mi ṣé kò ní lẹ́yìn. Kí n lẹ́yìn ṣé nítorí mo ti jókòó ká mi bẹ́ẹ̀ tó jọ̀sẹ̀ yìí. Ẹ ti ń bínú ṣe rí torí àjìlẹ̀pọ̀ náà ni ó jẹ́ kí n máa pè é ṣàkíyèsí ni torí ẹni tí mo mọ̀ ni
àmọ́ tẹ́ bá ti sọ pé kò rí bẹ́ẹ̀. hòtẹ́ẹ̀lì ra mi lè gbọ́n kò lè ra mi jọrọjọ kí n ti wà ẹ̀ torí mi kẹ́ mi ní lè rí ìrákùrà kí ara mi. Ó dáa àmọ́ dáàdì mi wá sí ní báyìí kí la máa ṣe báyìí ṣé máa dúró dè wọ́n nàbí. wọ́n dúró dè wọ́n máa kọrin fún mi káwọn máa fi ṣara rin dé. jẹ́ ìjẹ́ pé ikú mi ṣe àbí kò gbádùn la ẹ̀bọ́n wa wíìlì gbọ́n. kò sí ń bì. ara mi ta mi ń fẹ́ kí n jẹ ipò orú kọ́lá dídé wàṣẹ yẹlẹ̀ dá mi. à ń ṣe ẹ̀fẹ́ ìkẹyìí ṣe mọ èmi náà ni wọ́n ṣe súnmọ́ ìfẹ́ àwọn tá a dẹ̀ ń sọ̀rọ̀ pé a rí wọn débi tá a máa bá wọn jà àwọn tó dẹ̀ fúnyàn lóúnjẹ látọjọ́ ìnà ara máa ta wọ́n pọ́ fẹ́ fìyàn lẹ̀ wọ́n máa béèrè owó. wọ́n fẹ́ gbowó ohun tó rà kò ní sí ni pé bó bá jẹ́ pé ẹ̀yìn Lájídé tó bá jẹ́ pé ó wà lóyè ni ìbá ti fún wọn lówó yóò ti máa bọ̀ nílé. ẹbí èlò lọkọ mi wà gan kí n lọ fún lówó yẹn. ó ẹ̀ lè mọ bẹ̀sẹ̀ sáwọn gbọ́mọgbọ́mọ ó jẹ́ kẹ́ ẹ rí di àwọn ni ibi tí wọ́n ń wà àwọn òjúwe fẹ́ nìkan kan wọn ò sì ní jẹ́ nìkan kan ó débẹ̀ bẹ́ẹ̀ bá ní òun gbówó bọ̀ wọ́n lè ní kéèyàn pàdé òun ní Kaduna wọ́n sì wà ń pàkọ́ yín báyìí àfi ká ṣe ètùtù là á ṣe owó là á gbé ní pèsè tá a bá ti gbé owó gangan là á gbé sínú gbá ẹbọ tá a bá ti wá gbé owó ka agbára oríta mẹ́ta agbára sàlá táwọn àjẹ́ bá tún ti gbé owó nǹkan báyìí wọ́n lọ gbé fún Lájídé ibi tó wà ní yóò sì sanwó yóò mọ̀ bọ̀ lé. bí èlò wà lówó ọ̀hún ṣe bí èlò lówó ọ̀hún lè gbọ́n. 900,000. wá. Yes bẹ́ẹ̀ ni fáwọn. ẹ wọ ẹ fòṣẹlẹ ṣiṣẹ́ mọ́. kí ló ń ṣẹlẹ̀ accountant ló pè mí wọ́n ní òun gbowó léraléra lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo hope pé kò sí ṣá. kò sí kankan mo kàn ní ìdánwò yẹn mo ṣe gbà. I'm sure because the last time tí màá ti ra òun sọ fún mi bóyá òun ṣe any project. Yeah, mi ṣe project kankan mọ̀ pé kò sí nǹkan tí máa ṣe náà. I will let you know. I hope kò ṣe pé bí àwọn blackmailers yẹn bí wọ́n ti ń disturb ẹ ṣá. No. Oh sure. Yeah. Okay, all right, but anyway, in case there is anything, you know I'm always here for you. All right? Anything, whatever it is, just, call me. Ṣé mo dúpẹ́ mo appreciate Ọlọ́run máa ràn wọ́n náà lọ́wọ́. Ó ṣe yẹn. All right. Ó ṣe gan ni. Okay, uncle. It's all right. All right. Ẹ̀yinjú rẹ̀ bí tàdàbà èrò rí ẹ bí tọmọ ewúrẹ́ relédùn àparí iṣẹ́ sí ọ lára àyàndá ni lásọ̀wẹ́ ò látọ̀run wá. n tó máa ń dùn mí lọ́rọ̀ yín nù ẹ̀yin ọ̀dọ́ ọ̀sìn ẹ bá ń pọ́n obìnrin ẹ mọ̀ pọ́n bí ẹ ń pọ́n mẹ́mẹ́ léwé orí ẹ wà ní ìyá ẹ lé ìjọ ó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe ń fẹnu pọ́n wọn tẹ́ ń ròyìn wọn ni pé tẹ́ bá gbé wọn dọ́ọ̀dẹ̀ ẹ ṣètọ́jú wọn kò bá dá ẹ pò níjó ẹ pèlú ọdún kò ní kádùn tẹ́ẹ̀fì mọ́ ọyọ gbóngbó ẹ̀ mọ́ ọ̀nà wọn ìwà ni sùúrù lọkùnrin fi ń bóbìnrin gbé. àmọ́ ń fẹ́ kẹ́ gbádùn rí ẹ dáadáa. mo ń gbọ́ ṣùgbọ́n lọ́pọ̀ fún yín ẹ̀sán náà làwọn náà kò bẹ́ irun orí ẹ̀ wà ní bó ni. ọjọ́ mẹ́ta náà. àbá nìyẹn. Sunday. àbá o. ẹ pẹ̀lẹ́. àrí wọn o àrí wọn. bí bá rí yín nìkan wọlé lọ lè jẹ. wọlé ó ti lé tó bá dénú. kò sí wàhálà àwọn yé wọlé ó ti ní tó bá dé lónìí. ògbó ni sóòjẹ ìgbà kẹ máa rí mi fódìdí ijọ́ mẹ́tàlá kẹsẹ̀ máa béèrè mi kẹ́mi ti wà ibi ìbá rí wẹ̀ yìí ọ̀rọ̀ yín ó máa gbóná fẹ́lifẹ́li lókun àyà mi lè gbọ́n. ò ní bínú ni ọ̀nà pọ̀ lẹ́rùn. ẹ̀dá owó wa lè ti bí towó. owó bò ó ni. babaláwo ti ń béèrè owó. ìgbà wo la sì san kan ná nígbà sì ti sọ̀hún tówó ti súnmọ́ ó ti kọjá àbọ̀ gan ó yẹ ṣe tiwa náà ó ti kọjá àbọ̀ ká mọ̀ gbóòórùn àbúrò wa. ṣé àwa ni babaláwo lè máa gbóòórùn ẹ òun ló máa gbóòórùn ẹ lè máa sọ fún akálí kí ti wà rẹ o kí ti ṣe rẹ o. ṣáwa mi ríran ní ṣẹ́bọ̀n ló mi rí gbogbo ẹ̀hún la ní arínúròde olùmọ̀ràn ọkàn àwọn ìṣáàdì kankan lè gbọ́n.
kò yóò pẹ́ tó bá wọn torí ńgbà tí ó gbowó kò ní yóò pẹ́ ó ní kàṣàtà bá ti kówó fún un láti máa gbọ́ iṣẹ́ òun létílé àwa gbọ́ tílé àgbó tílé lè kó kankan. kò sí kó là máa ṣe o ká gbéra rẹ̀ ká là bá ìyàwó àtẹ̀yìn àtẹ̀mí ká rẹ̀ mú babaláwo lọ́bẹ̀ ká là bá ìyàwó kí àmúwó wá. a tún mú babaláwo lọ. àbí kí àlọ́bẹ̀rẹ̀ sọ kó máa sọ kálí àmìlì òun lè jìbìtì kí àrọ́ fún ìyàwó kálí tó ibi lọ́rọ̀ dére o ibi láṣiṣẹ́ dére o ibi líkùsí rẹ̀ lè gbọ́n jọrọjọ. orí sọnà torí tá a bá ń yan gúgúrú àfọ́jú èèyàn ò mọ súfèé ni ó dá yóò jẹ́rìí. ẹ wo bí mo ṣe sọ fún yín àwọn àjẹ́ ní ọ̀lọ́ bá wọn bí tí wọ́n wá dá wọn rú wọ́n wá mú Lájídé wálé báyìí kó ló gé ní tádìí ẹ̀ tó kó ìmọ̀. ló yẹ gédégbé. àwọn àjẹ́ ló máa mọ́ kọ́ mi wálé. bẹ́ẹ̀ mo sọ fún yín. mi ò fẹ́ jẹ́ kó mọ́ kọ́ mi wálé. irọ́ àwọn ló máa gbà á lẹ̀. wọ́n fà wá dọ̀ tèmi ó sì mú wa báyìí báyìí. ẹ̀yin lè máa mú wá. àjẹ́ ò ní wá sílẹ̀. láyé àìrọ̀ o. bí wọ́n bẹ̀rẹ̀ bí wọ́n ti gan pa nù. ọkọ mi gan pa. wọ́n jọ gan pa nù. Ọlọ́run ti gan pa báyìí. wọ́n jẹ́rìí kì í ṣe gígan tí wọ́n gan kì í ṣe ẹ mọ̀ bí gbẹ̀yẹ̀ ń wo tẹlifíṣàn báyìí tó wá pọ̀sì ẹ̀ ẹ mọ̀ pé wọ́n gan pa bẹ́ẹ̀ wọ́n ti gan pa nù. àwa nísìnyí báyìí orí gan pa ni wọ́n wà títí tá a fi tún ṣe ètùtù. Kọ́lájídé sì máa bọ̀ nílé. ibo ló ti lè wálé wọn ò lè filẹ̀ tí iye wọn bá fi tí iye Lájídé bá sí iye tàwọn tó ní òsì lẹ́ẹ̀kan náà ni bá ti wà nísìn a gbọ́dọ̀ ṣètùtù. Please, kí n sáré lọ sí toilet. Take it easy. I'm not okay. Owó okay mọ ẹjọ́. jókòó bílẹ̀ lọ́kàn balẹ̀ má kó payàbá rẹ̀ wọ ọmọbìnrin yìí kò réwu. ẹ wo Ògbólì ọ̀rọ̀ líwa lílẹ̀ yìí ọ̀rọ̀ owó là o. Bàbá ẹ jọ̀ọ́ kí wàá ní solution sí i. ètùtù nírun ètùtù tá a ṣe mẹ́ta ni àgbẹ̀ kan lọ́sàn-án àgbẹ̀ kan ìrọ̀lẹ́ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ó di ìrọ̀lẹ́ dẹ̀dẹ̀ tẹ́ ẹ yẹ bá torú àgbàgbé ọ̀dọ̀ àwọn àjẹlá gbé lọ. àbọ̀ tí mò ń sọ fún yín yìí torú olólejò èyí ó gbé ẹbọ níbi irú Ṣàngó ní òhò tábà ti gbé báyìí Abẹ́òkúta lẹ́ ń gbé lọ. ẹ má fẹsẹ̀ yín lọ sí Abẹ́òkúta. ẹ wá gbé lọ ẹ bá ní òhò ọmọlúwàbí ilé òsì gbọ́dọ̀ mọ́ báyàn lójú ọ̀nà bílẹ̀ báyìí mọ́ báyàn ó tọ̀ wọ́n ya wèrè ni ó ti sọ̀rọ̀ ń gbónú wọn ewu orú wèrè rẹ̀ bẹ́ẹ̀ lómi ìbátú lóhùn owó ó tọ̀ ní òtún ya wèrè ṣé wàá mọ̀ pé sẹ́ńlá mo fẹ́ ṣe àbọ̀ ògbé. no ya ẹ̀yin náà lẹ lè gbé no problem èmi ò lè gbé ẹ̀yin lẹ lè gbé. Ògbólì bó o láti fẹ́ sọ̀rọ̀ owó rẹ̀ yìí èmi kàn ní kí àmọ́ àbá kan wá bóyá ẹ̀ka talé àbí kọ́mbìnì àbí ilẹ̀ káà lè fi yanjú. gbogbo ń dára sí ń sọ yìí èyí tí ìjọ̀rọ̀ 10,000 lọ àbí. bàbá yóò dá kankan mọ̀ ṣé ẹ̀yin ọmọ pé bí wọ́n bá ń béèrè òǹjiyọ̀ ẹnìyàn ní jẹ́bẹ̀ 10,000 lẹ́bọ̀ tí mo léyìn ó gbé lọ lóru tí mo ròyìn tá lọ gbé fáwọn àjẹ́ tó jẹ́ pé àwọn àjẹ́ ni wọ́n dìde báyìí àwọn ẹyẹ wọ́n dìde wọ́n wá lọ rí bá síbi tí wọ́n wà wọ́n sì àjẹ́ ó sì máa mú un bọ́lé. ẹ má yẹ káwọn àjẹ́ mọ́ kọ́ mi wá àjẹ́ mi ò bá jẹ́ ṣe àjẹ́ ò lè wá sílé mi náà. irọ́ wọ́n mú wá bẹ́ẹ̀ mi nì èmi wàá fà fún yín pé Lájídé rè o bá a bá rí owó tá a ṣètùtù ní alẹ́ yìí báyìí lónìí tí Lájídé ọba ti dé lọ́la ẹ̀ pa mí. bí èlò là ń sọ̀rọ̀ ń pa like how much please. ní kúkúrú kẹ́mi ọ̀rọ̀ mọ́ gùn owó ètùtù agbọ́dọ̀ àárí 570,000. no àǹtí no àlètalé ẹ fọkànbalẹ̀ àdèlèta company àwọn ilẹ̀ kan wà tí mo ṣe ní níkàáwọ́ tá a ṣe lè ta ṣe ti gbọ́ ẹ kò bá mi try láti wá báyà fún ẹni tó máa tètè ra. èmi ò mọ̀ nípa báyà o tèmi ṣáà ní pé káà rówó káàpó lọ èmi ò lè wá báyà kiri owó ní kókó káàpó owó lọ. ẹ má fi kíní yìí falẹ̀ ẹ má fi falẹ̀ ìjábára léwu o ìjábára léwu. onígbèrà pín ọlọ́wọ́ nínú ọlọ́wọ́ tú ẹgbẹ́ bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi ìjọba wo ni mo ṣe fẹ́ rí báyà sódà má lè tètè ta ilẹ̀ yẹn lórí ilẹ̀ tó wà ní. ó jọjọjọjọ ti tó ẹ gbọ́rọ̀ so wọn náà bílì gbogbo rubbish tí babaláwo àgbàgbọ ṣètò ṣé babaláwo lélẹ̀. no wọn ṣèyàn bẹ́ẹ̀ gan-an ẹ̀gbọ́n ọkọ mi yẹn àǹtí yẹn tó ń ṣe gbòkèlè ṣoṣoro rẹ̀ àwọn náà mú màá yẹn wá so then the first time tó kọ́kọ́ máa bèrè owó 500 mo fún wọn the second time 900 kò bọ́ sí mo sọ lẹ́kọ̀ọ́
ìsìn náà tún ní pé 570 àbí 550 àbí ìlú náà àwọn. tó ìbí sọ wọn tó àwọn pé tí n bá fún wọn ní 600 nsìn wọn aráyè ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe wọn ní sọ pé owó ò tó. Look, let me tell you. Ṣé gbogbo nǹkan tó wọn gbogbo balance scammer làwọn people yẹn. Wo ṣó tún fẹ́ gbọ́? Ṣé gbogbo nǹkan tó fẹ́ yẹn sọ orin Òṣùpá ló ń kọ. Ìṣòkò tẹ̀ tún wá kọ́ tán. Tọ́mọ mi bá fẹ́ kọ gangan fúnra rẹ̀ tó fẹ́ kọ orin yẹn. Òun ló ní Òṣùpá ló lọ fò òun ló mọ̀ à. Bọ̀bọ́ yẹn ló lóhùn yẹn. Tó bá fẹ́ kọrin yẹn á ti sọ fún ẹ pé orí tó kún tí ò ní ná ọjà tó kún tí ò lérò. Ọmọ jẹ́ ń gbé sílẹ̀ fún òun ló ní ọmọ mi fúnra rẹ̀ kò pé méjì. Ó wá ń kọ̀fọ̀ fún ẹ ó ṣe fìlà inú ẹ wá ń dùn wọn náà ti rò pé bóyá ó já rẹ̀ rárá ó ti ẹ̀ já in short ó máa ń ṣe bí ẹni tó já ni. no wọn ò gbá mi o understand. mo mọ̀ lè rojọ́. I'm very very disappointed in you wọ́n gba 900 wọ́n gba 500 wọ́n máa gba ẹgbẹ́ ni in short as wọ́n empty ẹ̀ tí ò ní sí kankan mọ́ oyún dẹ̀ ló ní sínú yìí ó kàn fẹ́ kán pa ẹ̀ dànù. See, let me tell you you're going to live here wàá máa gbé pẹ̀lú mi for a while ṣòro yìí wàá rù láyọ̀ wàá sọ láyọ̀ lágbára Ọlọ́run ọkọ ẹ̀ dẹ̀ máa dé àrò ọmọ yìí lọ́wọ́ ẹ̀ lágbára Ọlọ́run ṣòro gbogbo àwọn fámìlì ọkọ yẹn tó ń ṣoríṣiríṣi tó ń gbé tó ń fẹ́ gba gbogbo property ọkọ ẹ̀ pátápátá kó tó dé yẹn ìrọ̀nà pa I will not agree. Òsùn kan tá a máa ṣe ni pé you are living here following me to my house lock this place up and that's all. Bọ́lí ṣé ní gbogbo ọ̀rọ̀ yẹn èmi ò tẹ̀lé ìbára mọ́ irú káàtì mi sọ yẹn a lè pin owó yẹn o a lè pin owó yẹn nìkan. ní sùúrù ṣe sùúrù èmi wò pé kó má máa ronú pé àtìgbà yìí tọkọ òun ò sí nílé àwọn ẹbí náà ò tiẹ̀ lè sọ pé àwọn rí kékeré nú owó o káà náà tiẹ̀ sọ pé kìíní àáfì yẹn tù lójú ni pé bẹ́lẹ̀ ń já náà èlé lọ́la ní ká yọ̀nù ti ìtókàn wá bẹ́lẹ̀ ń já. ká máa fi tì lójú ṣé ilẹ̀ kékeré yàtàṣẹ yìí láà máa fi tì lójú owó ilẹ̀ látàṣẹ yìí a máa fi yanjú tọkọ ẹ láàmì dáwọ́lé ni ẹ wo gbogbo kulí wà lílẹ̀ mọ́tò wà lílẹ̀ ilé wà lílẹ̀ gbogbo yòókù àti ilé iṣẹ́ bàbá tà yẹn ìyẹn líbà tọ̀ fi ààfù ìgbà ní Ọlájídé wà lílé ó bí gbogbo ẹ kámi jẹ́ jọ̀mùjọ̀mùjọ̀mù kámi jẹ́ jọ̀rọ̀jọ̀ nìgbọ́n kíde. Ọlọ́run ò jẹ́ níjà ta gbogbo ẹ̀ táyì. á tẹ máa rí àlẹ́ ta tán ó máa dé nìgbọ́n. Ó dáa bó o ṣe wí náà ni ó rí kò sí wàhálà ṣùgbọ́n owó lè mọ́ ọ. lè mọ́ ọ ó ti lè mọ́ ọ jù bó o ṣe sọ wá sí bẹ́ẹ̀ á ṣe. Ó lè mọ́ mi. Ó lè mọ́ ọ. Ó lè mọ́ mi o. Sugar, baby. Ìdùnnú mi. Ọ̀rẹ́ mi. Ó ibi ni mo wà. Báwo ni iṣẹ́? Pẹ̀lẹ́. Ó wà jàre. Baby, how are you? Really fine. Sí ọmọ mi. Pẹ̀lú ọ̀rẹ́ mi ṣó wà bored. Pèmí enjoy ara mi o. Nígbà tí mò ń rí dùnnú mi. Ọmọ. Isha, I was just thinking about you. Yeah, ọ̀rẹ́ mi máa wà lónìí nílé o. Iṣẹ́ dẹ̀ ni kò ṣe má ṣe. Ọlọ́run bàbá ẹ̀ ló jọ. Ó kàn ṣáà ń smile ni. Kó ló ń ṣe ìyanu kí n tètè rọ́kọ mi o. Lágbára Ọlọ́run wo very soon. Ọmọ mi ò lè wait láti rí dáàdì ẹ̀. Ọlọ́run á bá mi nu mi jí ẹ̀ nù. Kí ló máa jẹ báyìí? Kí ni kí n sáré bẹ̀ pípẹ́? Owó oúnjẹ. Ṣé mo ṣe wà ẹnu mi? Kò rún anything. I'm telling you, today has been so hectic for me. Oh yeah. Bó ṣe ń ṣe mí sìn, bí kí n ṣáṣáwà, kí n undress kí n dẹ̀ sùn. Maybe when I sleep, I will. Lọ shower ń gbà yẹn kó wá relax. Pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi. Let me just look down, going to undress. Okay. Pẹ̀lẹ́. You're welcome, baby. Yes, mommy, welcome, ma. Sugar love. Sugar darling. Oh my God. Why see you mi lórí o? Ìdùnnú mi o. Ọ̀rẹ́ mi. Jọ̀wọ́ lè bá mi get omi. All right, love. No one will bring water for me, okay? Abibola. Ìtùnú mo wà ńbí. Kitchen ló wà. Mo wà ńbí jàre. Báwo ni? Dáadáa ni o, káàbọ̀. Báwo ni iṣẹ́? Very fine. Káàbọ̀. Báwo ni? Ojú ṣe mí lẹ́ẹ̀ bó ṣe dọ́ yìí. Ṣé gbogbo eléyìí tó wà nílẹ̀ inú tó? Gbogbo ẹ̀ máa dà. Ọwọ́ náà la máa fi gbẹ̀ sí. Àdúrà náà la máa gbà. Ṣé o mọ̀ pé wọ́n ní ọmọ ẹni kú? Ó yá ju ọmọ ẹni sọnù lọ. Ẹ tá a rí, ó kú ni ó ń rin àmọ̀. Èmi dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run á ṣe ìyanu lọ́jọ́ kan. God will surprise us. Àmín. Má ronú mi tẹ̀fẹ́ kó ro anything. God is your strength.
Pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi. Ó ṣé gan ni mo appreciate ẹ, ó ṣé. Báwo ni iṣẹ́? Fine. That one has gone. Another day is tomorrow. Àbí? Ọ̀rẹ́ mi, to my surprise, mo kàn rí for sale níbi iwájú ilé ẹ ni. I was like, ṣé wọ́n kọ́ lo plan ẹ ni? I'm telling you. Òótọ́ àbèrè. Ṣé mo fi rí ẹ̀ṣẹ̀ rí fún ẹ lánàá? Bọ̀ wọ́n lè ta lé èèyàn lẹ́yìn èèyàn ni. Ọ̀rẹ́ mi, you see this country tower, it is corrupted already, so there's nothing impossible. Hey. They can do and undo. For sale, àbọ̀tọ̀ níbi tó gbé sí. I told you, I saw you with my 2 eyes. Sure, you got him to my son saying, let's get in touch with your lawyer very fast. So that while he explain bó bá ṣe ń lọ fún lawyer, he only take action on time. No, tí wo bá tiẹ̀ wá jáde ńkọ́, báwo ni mo ṣe fẹ́ mọ̀? Ṣé wo tó tiẹ̀ jáde kúrò nílé? But thank hey. God we've known. Phone me dáná kí n tiẹ̀ pé tí màá mú later. Jẹ́ kí n get phone mi kí n sáré pé lawyer. Oh my God. Hey. Àwọn tenants ẹ wá sọ tán wà nílé ńkọ́. Gbogbo wọn láti fúlì ìwé wọn máa jáde. Kò sí ilé ìjàmpata nínú wọn lè lọ́hùn. Àwọn gan mọ̀ pé fìdí ẹ̀ làwọn. Wọ́n jáde. Bó kówó wá lé ìsinsìnyí, wọ́n jáde láàárọ̀ ọ̀la. Owó wa ń kọ́ báyìí, èwo lè fẹ́ dín wa ń bẹ̀. Wọ́n ìná búrẹ́dì àfi tẹ́kù bá jẹ. Kò ṣeé dín. Ẹ bá a dín. Kò ṣeé dín. Lọ́ máa jẹ àríṣòro lìgbọ́n. Jọ̀rọ̀ náà bá tó bá rí tìṣòro kí wà níbẹ̀. Ọ̀pọ̀ sáré owó àti gbàgbé ìkálára. Orí ò fẹ́ jẹ́ nìyàn. Lórí ìwò. Wọ́n ẹ bá láwọn ọmọ wẹ́wẹ́ wọn mọ̀ gbá bọ́ọ̀lù wáyé. Owó yẹn nìyẹn nígbà tí bá a ti kọ́. Ọlọ́run máa jẹ àríṣòro náà pa aláàfin ká. Ẹ bá lọ́mọ wẹ́wẹ́ wọn lè mọ̀ gbá bọ́ọ̀lù wáyé. Ayé ń kánjú, ayé ń kánjú. A sọ̀rọ̀ kúmọ́kúmọ́ pé ilé o bá ṣe sẹ́ǹdì owó tí wọ́n rí rìlíìsì ọkọ rẹ̀ jẹun tí òfin ní gan papọ̀ mọ́ àwọn tán gan pa. Bọ́n tí kí ni gbogbo wa tẹ̀ ń wò yìí ná? Ìwà burúkú lélẹ́yìí tẹ̀ ń wò yìí. Yes, kí ló dé fẹ́ ta lé mọ́ mi lórí? Kí ló fẹ́ máa sọ̀sẹ̀ yìí? Látijọ́ ìyá àrí ẹ lílé, àrí awọ́ ẹwọ́ ẹ̀ àrí àmọ́ bí ló gbà lọ. Òwò àdéṣe yìí ká mi sọ pé kìíní sábà jọ sọ́kàlà máa tálẹ̀ yìí lìgbọ́n ni. Níbo lèmi ti bọ́ yín sọ́pẹ́ kẹta lé ọkọ mi? Àǹtí, ìjà ni babaláwo wa, alámàtálẹ̀ yìí, àdéjọ fẹ́ràn sí kálá màtálẹ̀ bọ́, adébí àbá ẹ̀, ó ti tilẹ̀kùn káṣá lọ. Wọ́n sàsọ wọn lé Lájídé olówó lọ́hùn o, kó mọ̀ gbà gan pamọ́ àwọn tó wà lọ́hùn, ká dẹ̀ sẹ́ǹdì owó sí i kó lè wálé, àbí? Gbogbo wa tẹ̀ ń wù gbogbo ẹ̀ ló lérè. Ṣé ẹ ti gbọ́ nǹkan tí mo sọ fún yín? Ẹ jẹ́ ká dijú ná ká ṣe bí ẹni kú káwé ẹni tí ó sunkún ẹni ẹ jẹ́ ká bùrìnbùrìn ká fẹsẹ̀ lọ́gbà káwé ẹni tí ó ṣe ni pẹ̀lẹ́. Dádì, nígbà wo lẹ di agent tẹ wá mú báyàwó ara ilé tèmi? Kò rí bẹ́ẹ̀ ló mú babaláwo wá gbà rí ọ. Ló mú babaláwo wá nítorí kíni ẹ máa dílé mi lórí ẹ kò ń ṣẹjọ́ mi kẹ kò ń ṣẹjọ́ mi kẹ ẹjọ́ Ọlájídé kẹ lè gbọ́n ń wo. ẹ wò wọlé ṣé ò sí. ẹ wò ó wà ó ara Ṣadé ọmọ mi lé òyà. Kí ló mú? Wọ́n ní ibà ó tẹ̀mí gbóná ó tó mi bì
gbogbo ẹ lómi ṣe ó tẹ̀tí sú mi wẹ̀ yìí ńgbà náà ṣe máa wọ́n ní kàláya kínní kan aya gbogbo ẹ̀ àwọn kọ̀wé lé mi lọ́wọ́ mi tẹ̀mọ́ bí ilé ìtọ̀wé sì kẹ́ wọn bá ní 30,000 láà máa san lè gbọ́n. kí ló jẹ. kò jẹ́ nǹkan kan àjọ jẹun láà iye ká bá mi wówó ẹyẹ. ṣọ́ọ̀ṣì mo sì ń lọ. ìmọ̀ lágbára ó tẹ̀tí rú mi wẹ̀ yìí lè gbọ́n. ó pọ̀ lọ́wọ́ tèmi náà ṣùgbọ́n. ẹ kò yòókù rí ká máa wá kiri. ìdá mẹ́wàá gan ni ó yẹ ń ti dá láti Sunday ti pẹ́ tí ń dá. ká máa ṣe ṣiṣẹ́ yìí. ó lè bá kéré bóyá kó lọ ọ̀dọ̀ Lájídé gbogbo ń táwọn wí ó kéré nù tọ́lọ̀ ń ṣe fún. mo lè jẹ́ kí mi àtètè lọ sọ́dọ̀ Lájídé èyí ẹ ṣe. gbogbo ọ̀rọ̀ ọmọ yóò tẹ̀tí fún mi kí a máa ṣàárẹ̀ ní gbogbo ìgbà ó ti sún mi àfi gèrè nípò ọ̀hún ló bá kì í mọ́lẹ̀ ní àbá gbé dùgbàdùgbà ó di ọ̀sibítà ìgbàlá débẹ̀ lọ́ba ní ẹ ká ya fọ́tò ká ya gbá ká ó tẹ̀ mú wẹ̀ fún mi tẹ̀ mọ́ bí tí instruction torí inú mi ti pò pọ̀ ìgbàlá débẹ̀ lọ́ba ní kala wá 30,000 wá olùbá wá bí o kálí kí wàá gbà mí kí wàá yé ká gbà mí o. àǹtí mi ṣe fẹ́ gbọ́ ṣe mọ̀ wípé okùn ọmọ ìyá yìí and blood is thicker than water tí n bá ní owó ìlọ́wọ́ tí mo kọ̀ tí mi ò fún yín tí mi ò kó kalẹ̀ ó kú mi ó kú ẹlẹ́dàá yóò pọ̀ lọ́wọ́ ọba tó dá wa ṣe understand but àsìkò tẹ wá yìí ilẹ̀ gbẹ́ kò sí nǹkan kan lọ́wọ́ mi gbogbo àpò mi ń sìn kò sówó lọ́wọ́ mi tó bá jẹ́ pé ìyàwó mi wà lẹ́sìn màá ti pè é màá yá 30,000 yẹn lọ́wọ́ ẹ̀ màá kó fún yín but ó ti lọ sọ́jà ó ti bá business ẹ̀ lọ kó dẹ̀ tó dé ó dalẹ̀ pátápátá. Jídé ọ̀rẹ́ jọ kí bàbá mi pè ìyàwó ẹ lórí fóònù kí àlìkí àwálé ká wá kó bú mi kọ́mọ yìí máa kó Ṣadé là. àǹtí mi kí n pè kó lẹ́nu business ẹ̀ ń ta máa ṣe ni wípé bóyá kẹ́ máa lọ ilé tó bá dé lálẹ́ tí n bá rí 30,000 yẹn yá lọ́wọ́ ẹ̀ tí n bá rí yá lọ́wọ́ ẹ̀ ni o màá pè yín pé kẹ́ ẹ wá gbà kò má dẹ̀ kó fún yín. tí bá ti rówó yá lọ́wọ́ ẹ̀ ẹ yà fọ́kọ̀ o. ògbóni jẹ́ ní pẹ́ ṣe ti ráyè mi wẹ̀ yìí o. sórí máàkì mọ́ máàkì mọ́. sórí ọlọ́run ló ṣe bó ṣe ṣe ọmọ ní èkú ọmọ ọlọ́mọ ní mọ́ kú má wò pọ́ Lájídé ló pọ́ ẹ lọ́mọ bó kó wọ̀n lẹ́gàn ọmọ náà lè padà gbẹ́mí mi. mo tẹ̀ kí kọ fún mi kí tẹ̀ kọ fún mi kí àkọ́dọ̀ wù ṣé mo yẹ kí kọ fún mi kí àkọ́wé yẹn dọ̀ wù. òun ṣe tiẹ̀ ní kò sí tọ́lọ́run. mo lè mọ̀ kálí bí n bá lówó mi lẹ́jẹ̀ lọ́rùn o mi rẹ̀ níbi líle di lára Lájídé kẹ́ o ó dáa. ó rí bó o ṣe ń sọ wá pẹ́pẹ́pẹ́ mo máa ń tó lè ṣe o. kí màá jẹ mi ti bọ́ lọ́lọ́run lọ́wọ́ mi wọ ohun àtìyàwó ẹ lọ́lọ́run lọ́wọ́ ó ti dáa. kó o gbàgbé gbogbo ẹ̀. àmọ́ gbogbo ohun tí ìyàwó ẹ̀ bá máa dá lára kí àwọn máa dá lára kò sí kílì máa ṣe. mo ti gbọ́. Àjíkẹ́ jẹjẹ nkẹ́lẹ̀ Àjíkẹ́ ń ṣèyàwó ó fi kòkò ṣẹran pẹ́pẹ́yẹ. ọ̀gá ẹ mọ ilé wọ ẹbí wọ. ilé wo ló wọ mo ní ọmọ mọ̀ pé ilé wọ mọ́ ṣé lè wọ báyìí kí làárọ̀ náà ròyìn ilé ń kọ́. ẹ mọ o ẹ wọ o okun ló wà lílẹ̀ Àwórì kò mí ṣe é bùlì gbọ̀n. ọ̀dà gbogbo wọn wọ́ olówó lánàá rí ọmọ kí ló wá dé ọ wá fi music kọ́ mi. mi ò ní ìráyè wà lánàá o nítorí ikú ilé mi jó mi lọ́wọ́ sẹ́yìn ó ju kí àwa bí lànà lọ. wo àbúrò mi àti mi wá sẹ́yìn ìyàwó ẹ wá bá mi àti mi wá sẹ́yìn lẹ́tíjọ́ mẹ́ta láàlì gbọ́n lílẹ̀ yìí àárín. ṣé wọn lọ sọnù sọ́dọ̀ mi ni. kò mí ṣe wẹ́ ẹ wọ́n sọ wọn ní ká lọ sí tọlọ́pàá. ṣé mo jù yàn sápò ní tábà ni mo gbé pamọ́. wọ́n bẹ̀ tẹ̀tí mi sọ̀rọ̀ wẹ̀ yìí pàápàá kó bá mi sọ̀rọ̀ wẹ̀ mi wá ronú káníyà ìjẹ́ ló dèrè yìí o nítorí ẹ̀bùrọ̀ mi yẹn ó lówó o. iṣẹ́. ìyàwó ẹsẹ̀ san lórí o ìgbàlíwà láyé ìyàwó ẹ̀ ò ní jẹ́kẹ́ nìkan kan àtúmọ̀ lè gbọ́n o àtọ́ máa léwa ìpẹ́ ẹran lè jọ́rọ́jọ́ o nígbà wá gbórí mi kàlìkà ní kí mi ṣe mí sọ̀rọ̀ yìí kí mi ṣe mí nígbà wá rò pé àsìkò dé ìjẹ́ dé sọ̀rọ̀ yìí nígbà ní kí àwa bá ẹ wàá wá ṣe ìpè babaláwo nítorí mo ti sọ fún ọ làwọn lè gbọ́n wọn kálí mi ilé ẹ̀ bá kan lè gbẹ́jọ́ lè bá mi wá àbúrò mi láṣẹ máa rí lè gbọ́n nígbà ní kí àwa bẹ wàá wá ṣe ìpè babaláwo. kò sí ìmọ̀ pé sẹ́fẹ̀ nǹkan gidi ló gbé wá ká mọ́ lẹ́yìn ọlọ́mọ ṣe wọn nǹkan gidi ló gbé wá kò síṣẹ́ tí ń lè ṣe tó o bá ti wà mẹ́ mo lè fọ òkú
nígbà tí mú ẹ lọ bá wọn ìwọ náà wá bẹ̀rẹ̀ ó mọ kí àwọn babaláwo yẹn ti máa ń ṣe láwọn máa toríṣiríṣi ọ̀rọ̀ ká láwọn mìíràn lóríṣiríṣi àkúmọ kọ́kọ́ ọlọ́run lọ́mẹ̀yàn rẹ̀ lìgbọ́n so bó ṣe máa wá bá wa ṣe ní wàá fọwọ́ pé kó fọkàn balẹ̀ a máa rí tówó tẹ̀ máa jáde tí a máa jáde tí ẹ̀ lápò tá tẹ̀ máa wọlé tẹ̀mí kẹ́lì gbọ́n tọ́rọ́tọ́ ó tán. àmì lè tó wá tún gbé wáyé ó ní babaláwo dé gbà bẹ́ẹ̀ mo ti di babaláwo. ìwọ ò ní babaláwo babaláwo ní wọ̀wọ̀ àbí aníkàdọ́gbọ́n. irọ́ ìyá kó lọ sọ ní fún ọlọ́run. mi lè lọ sùn. sódì ìgbà wọn máa ṣe nǹkan ṣe babaláwo ni gbogbo àwọn tìbí náà wọn kọ wòkè wọn wòlẹ̀ wọn sọ nǹkan kan ni babaláwo sì gbọ́fá kò gbọ́fá owó tẹ bá kọ́kọ́ fi ojú ọpọ́n báyìí babaláwo ló ní owó àmọ̀ pé owó máa jáde àbẹ̀tẹ̀ owó tí wọ́n bá ṣe ó jẹ́ 1000 ní ẹ sọ̀rọ̀ sí wújẹ́ tí wọ́n bá ti fi bẹ̀ àwa la ní àwọn tá a sọ ìbá àmọ́ tẹ̀ wọ́n lọ́rùn. èmi náà bẹ̀rẹ̀ rẹ̀ àṣà báyìí bẹ̀rẹ̀ sí wá gbogbo mi lè ṣe àwọn rẹ́kọ̀dù Saheed Òṣùpá ńlọ rájọ ọmọ kò ní máa ń pọ̀fọ̀. ẹ gbà mí ṣé Saheed Òṣùpá jẹ́ babaláwo lè gbọ́n. mi ò sèmi mọ fatẹ́lẹ̀ ni àní ọ̀fọ̀ tí mo pè ẹni ìyá mi ò abẹ́ gàgà ní ìyá àjíràgọ̀rọ̀. babaláwo mi pọ̀fọ̀. kúrin ṣe báyìí ebi ni ó fi mọ̀ pé babaláwo ni mi ìwà ní pọ̀fọ̀ rárá. kò yá máa yọ sí mi lápò bí ò bá sí yẹn mi lè dá gbogbo ẹrú o bá ti ń gbowó kí àwọn rẹ̀ fún mi lè tèmi lè gbọ́n. ìwọ lọ́mọ sọ iye tá a bá gbà lọ wọn tó bá ti sọ iye tá a bá fẹ́ gbà lọ wọn 50-50 babaláwo tí wọ́n gba 50,000 a sì fún fani 10,000 40,000 yòókù a mú ní 2020. ti parí wákàtí kò rí wàhálà libẹ̀ lè gbọ́n. fi yòókù rẹ̀ káàbọ̀ mọ́ bọ̀ mọ́ já yíwọ́ padà èmi náà lọ bìkan tẹ́lẹ̀ ní. gbogbo kú ní wà náà máa fi ṣe babaláwo gbogbo ẹ lónìí lọ́wọ́ gbogbo kú náà máa fi ṣe gbogbo ẹ ṣe gbogbo ẹ lónìí lọ́wọ́ rẹ̀. kí inú ń rà fún babaláwo kò sí nǹkan kan bẹ́ẹ̀ kí ló bá bàrà jù owó ẹyọ ni kí n owó ẹyọ mẹ́rìndínlógún ní bá ti rówó ẹyọ mẹ́rìndínlógún kí n kìlẹ̀kẹ̀ bọ̀ ọ̀hún ṣé kò tán ara lẹ̀kẹ̀ ara owó ẹyọ. ilẹ̀kẹ̀ ìṣọ̀tán ilẹ̀kẹ̀ wà lè dí mi ṣé kí n àbọ̀. kàn sọ ilẹ̀kẹ̀ dín ní àti bọ̀ ọ̀hún ṣé wọ́n wà á mọ̀ pàláwo gidi ni ilẹ̀kẹ̀ àwọn tí wọ́n ń dálẹ̀ táwọn ibo máa ń tà tí wọ́n ń kọ yàrá tí mo wá fi kíní tọwọ́ wọ́n fọkàn balẹ̀ babaláwo ti dé. ó dáa mo ti gbọ́ wọ́n fi mẹ́ máa gbaṣẹ́ kó lọ́ọ́ màlá gbàfẹ́ lómi o èyí tó ṣe kókó tó ṣe pàtàkì kí wàá jẹ́ ká múná kí àmọ́ káàkiri. àǹtí mi kò dẹ̀ rí bẹ́ẹ̀ ojú ẹlẹ́dàá yín tó kó sówó yẹn lọ́wọ́ mi ń gbà yẹn tí n bá ní máa kó kalẹ̀ fún yín. àti pé mo ní ọmọràn ro. mọ̀ràn ro kẹ́hìn sọ ẹ má dín lé mi lórí o kẹ́hìn má dìdì kú dín mi lórí lìgbọ́n o. ilé tẹ wá mú báyà tẹ fẹ́ mú báyà wá rà jẹ́ mọ bílẹ̀ òun ṣe jẹ́. ṣebí ìwọ ló kọ́ lè torí ẹ̀mí ẹ ní ìgbàlọ́ náà mú ọ́n dì ẹ́ mọ́lẹ̀ jọrọjọ ká láwọn àjá máa jẹ́ jọrọjọ àtọjọ́ ìlàbá ní káàtà lé. àbí ọ̀rọ̀ létí ẹ fẹ́ tà ǹjẹ́ ẹ tilẹ̀ mọ bó ṣe jẹ́. wọn náà ṣe mọ̀ pé dáàdì mi ọ̀sìn mi ló handle every case ti dáàdì ẹ̀ àwọn ni lọ́ọ̀yà dáàdì ẹ̀ before he passed on so èmi ni mo dẹ̀ ti take over from him now. So anyway, nǹkan tí dáàdì ẹ sọ sílẹ̀ tán ṣe sínú ọbẹ̀ wọn ni pé not until you're married ni kí wọ́n tó gbé wíìlì fún ẹ so tí mo ti take over nísìn and you're married you're happily married so yẹn ni mo ní kí n gbé wá fún ẹ bá mi sign ẹ right so bàbá mi sign síbí báyìí. Bele. Belera. Yeah, bitch. Bele. Oh, she's alright. Okay, so you sign here. Okay. Okay. Thank you very much. Congratulations. Ami. Alright. We lost the bank. Okay. Just I call she photocopy, right? Okay. Ṣé gan ni mo dúpẹ́. Ìfẹ́ bá dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi. Àtàṣe kékeré ni. Èmi ló ṣe ń sọ fún ṣé mi ò mú lọ́ọ̀yà dáadáa ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín o ẹ bá lè láyọ̀ o. Àmín inú ẹ kò tọ́jú ẹ. Kí ni kí mi ṣe lálejò? Don't worry, I'm okay. I'm okay. Ọ̀nà ò gbọ́dọ̀ wá sílé mi kó má jẹ kankan. Ọlájídé ọkọ mi àkànni. You know I love you so much. Ọkọ ló lówó orí aya. Ó dẹ̀ mọ̀ pé ìgbéyàwó alárédè la ṣe. So mo fẹ́ hand over gbogbo property mi fún ẹ. Kò ṣe bó ṣe wọ̀n ẹ́. Kọ́nà
ràn ẹ́ lọ́wọ́. Abímbọ́lá. Yes, sir. Abímbọ́lá mi àdùfẹ́ aya rere lọ́ọ̀dẹ ọkọ èmi Ọlájídé Akànnì mo wá mú dá ẹ lójú láti wákàtí ọwọ́ ẹ lọ. I will never let you down. I will never disappoint you. Amen. Kó lọ ràn ẹ́ lọ́wọ́. Àdúrà ló ṣe. See my baby Kiki. Footballer lọmọ yìí máa yà. No, footballer báwo? No. Tó máa jọ Lionel Messi. Ọmọ Jésù ó sì mọ́ tí ọ̀pá ló. Èṣù ló pa gbogbo eléyìí Lájídé. Ó bá ti ṣàlàyé ilé ìfún àdìgbẹ́dìgbẹ́. Ẹ ṣàlàyé Lájídé à. Lájídé máa wò wá wẹ̀ yìí máa ṣe wà. Ọya mi. Má tún tẹ̀lé wọn gòkè o. Ilé yá o. Tẹ bá pẹ̀kẹ́ tó fi inú ọgbà yìí sílẹ̀, máa tú ajá sílẹ̀ sí tó máa jẹ́ yín lódìdí ni. Ajá. Ó ti dá. Ẹ̀yin ìka èèyàn. Ọ̀gbọ́n àwọn pàlàwà kalẹ̀ jẹ́ nìyàn àwọn kanjú ọlọ́run ọba ni ọlọ́run ọba mi kò rẹ̀ bí fún. Èṣù ọbẹ̀ wa gba gbogbo ẹ̀jẹ̀ àbẹ̀sùn lọ́wọ́. Tálẹ̀ ní tí kì í sáré mọ́ táwa lẹ́ni tí kì í sá fún. Ta ló lè ṣe bí màmá fún mi? Ta ló lè ṣe bí bàbá fún mi? Tálẹ̀ ní tó lè ṣe bí ọ̀rẹ́ tí ó lẹ́bi àmàrà kankan. Tálàlábàárò mi ẹ wí. Tálẹ̀ ní tí kì í sáré mọ́ táwa lẹ́ni tí kì í sá fún. Tálàlábàárò mi ẹ wí. Tálẹ̀ ní kejì mi ẹ sọ. Tálẹ̀ ní tí kì í sáré mọ́ mo lẹ́bi àfárá Báàkínní kò gbọ́dọ̀ wọ́ kí fèrè tó ń ta dúró jàre. Kásí ó tó kẹta ó tó gbèrú. Bàbá àtọmọ ẹ̀ á jókòó ń ta kínní. Ìwọ́n ń ta jìtá bàbá rẹ̀ ń jó. Ayé náà lẹ́wà. Bá a mú jọ sí mo fẹ́ rí ọ. Kò sí àpọ̀nlé kankan mọ́. Àgbàlagbà bá ti fẹ́rẹ̀ wọlé kéèyàn wọlé ni. Kí ló dé sọ yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ̀dẹ̀ ń fojú di mí ẹ̀ ń fojú di fá. Ẹ̀ ń fojú di mí ẹ̀ ń fojú di ọ̀ràn. Ẹ wá lọ tàlé ẹ jẹ́ kí mi gbọ́ mọ́. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Wọ́n ẹ ṣerú ẹ o. Béèyàn bá ṣerú ẹ lódò ẹ̀ bọ́rọ̀ bọ́ lásán. Ẹ má jẹ́ bí mo ti ń bínú yìí, Ifá ń bínú. Báyìí bí wá tí mo wá bí lónìí ní pé kẹ́ ẹ wọlé kẹ́ ẹ kówó fún mi. Ilẹ̀kẹ̀ dà. Ilẹ̀kẹ̀ ń bẹ lé àmọ́ mo ti wà léhùn àti ilẹ̀kẹ̀ àti fáàgù wọn jọ ń bẹ lé papọ̀. Mo bínú wá ni ẹ kówó fún mi kódà náà èyí ò kí ń ṣe bẹ́ẹ̀ àjọ ládéhùn pé bàbá ti ta lé yìí o kálukú o percentage ni o kálukú ó sì géńgé kúgé kálukú lọ wá nǹkan dáadáa ṣe ṣe kẹwàá mú ẹ ṣàtì ẹ̀kọ́ lé kówó wa. Tìyá Àlàbí tilẹ̀ dé àpò pọ̀ gbogbo ẹ̀ ló ti jábọ̀ o. Èmi mo ti rápò tí mò ń lẹ̀ díẹ̀ èmi ọ̀lẹ̀ àpò báwo sáà ẹ bá pò tọ́ bá yà nìyẹn máa ń lẹ̀ díẹ̀ ẹ wo bẹ́ẹ̀ mi ti wà èmi ọ̀lẹ̀ dí àpò pọ̀ pẹ̀lẹ́ nìkankan. Sógbódodo ẹ ń bá rí ẹ tí ò sásòbíà ló dáa irú yín lẹ ń bá àwọn aláwo gidi jẹ́ ọmọ ni wọn máa ń gbúra ni o èyí tí wọn ò rí wọn ò sọ o ẹran wọn ò gbépo wọn ò gbàtà irú yín tó wá rí ìwà àtàwọn ìyá rẹ tó bá máa lọ jẹ́jẹ́ bí mo ṣe ń sọ ẹ jọ dé kirikiri o. Èmi kẹmi Ọlọ́run ní jẹ́ mi lọ́rọ̀ kirikiri kò sí ń tọ́jọ́ tẹ bá sì jẹ́ pé ibi tẹ fẹ́ ká fà lọ́nu tẹ fẹ́ ká fà lọ àjọ fà yóò tóra wọn àjọ fà níbi tá a bá ti jọ ṣe bísínẹ́sì téèyàn ti dá ń táwọn ayákìlá fi pààyàn rè àjọ ṣe bísínẹ́sì ẹ wá fẹ́ ẹ fẹ́ kọjú tèmi sọ̀rọ̀ alẹ́ sẹ́mi ò ní jẹun ni. Dáàdì mi ẹ bá má làágùn jìnnà
bàbá ẹ̀ mọ̀ mọ̀ ẹ̀ mọ̀ mi. ẹ mọ̀ mọ̀ ṣe bọ́ mọ bàbá ni ọ́. Kí ló dé? Ẹ farabalẹ̀. Ọ̀rẹ́ amúlíká láti máa mú jẹ̀dí. Kí ló ń ṣe yín bàbá? Èmi mọ̀ yín tán, èmi sì rí yín tán. Bàbá, dádì mi, àwọn lè ń gbà yín ni. Àwọn mú jẹ̀dí. Àwọn mú jẹ̀dí. Jẹ̀dí ní kọ́kọ́ o. Ṣé ní tó bá mú mọ̀tìlé, á tún wá fi kí ló ti máa ń pe àwọn kiri funfun yìí. Àfàtọ̀. Bàbá, á fi lé lórí. Èmi plumber lẹ pera yín bàbá. Plumber ṣáà ní yín. Ìgbà wo lẹ dáwó? ìyá àdàbí lọ sọ pé èmi àtòun plan ni olóṣọpá plan. Gbogbo bẹ́ẹ̀ ṣe dí mọ́ gbogbo bó ṣe wá bọ̀ kí wọ́ kẹ́ ẹ lọ ra lẹ̀kẹ̀ lọ́jà tó ń kó sọ́rùn tó ń pèrè ẹ láwo. Awo kí n tiẹ̀. Awo gbájú ẹ̀. Ẹ dúró lè mí. Ẹ dúró. Yóò lọ ńgbò tí mọ̀ bí ó jẹ̀dí. Ó tún mú jẹ̀dí. Dáàdì mi mo mọ̀ pa. Ṣé rí ọ̀rọ̀ yẹn ìyá mi? Ó mú. Orí tí ó lè sọ̀rọ̀ mọ́. Ṣé rí mo wú bẹ ṣe gbèrè mú wò yín ni. Mú o pé dáàdì mi máa tẹ́ o. Ìyá Àlàbí ni. Ìyá Àlàbí ni. Ẹ̀yin bá ti máa bá ìyá Àlàbí tẹ̀. Ìyá Àlàbí ni. Ó dùn mí o. Abímbọ́lá Adúfẹ́. Adúpẹ́ àlọ́ tó ti lọ, sábọ̀ sí ti bọ̀. But sincerely speaking, ṣoore níjọ́ yẹn, bí mo ṣe bá ẹ sọ̀rọ̀ tán lórí fóònù báyìí, ǹjẹ́ kí n fi fóònù sápò ni mo rí báìkì, mo kàn gun orí báìkì yẹn ni. Àwọn àwò pé tí n bá ní kí n fi fóònù sápò, ó tún sì lè fẹ́ pè mí kó máa rìn kí n má mọ̀, òun ló jẹ́ kí n mú dání tí mò ń wojú ẹ̀ ní ìṣẹ́jú. Àyè má wò ọkàn tèmi, gbàtọ́ lọ́kadà ti wo ibòmíì lọ. Ni ò jẹ́ kí èmi náà tètè notify pé wọ́kàn the next thing ti máa gbọ́ ni gbó fóònù gbọ́tọ̀ mo gbọ́tọ̀ ọlọ́kadà gbọ́tọ̀ ọ̀kadà gan pọ̀tọ̀ ó gbà ọ̀tọ̀. Ọkọ mi àkóyè Ọlọ́run ọmọ nǹkan tèmi ń sọ ni wípé bẹ́ẹ̀mi ṣe pè ẹ́ tán tó bá mi sọ̀rọ̀ tán yẹn ò ní ìdá tí fóònù dání wàá ti dá fóònù padà sápò ẹ̀ ṣó ti yé irú bí kinní yẹn ṣe ṣẹlẹ̀ tí fóònù bá wà lápò ẹ̀ ó máa easy fún ẹ láti mú fóònù because mo pe fóònù ẹ pa lọ́jọ́ yẹn mo pe fóònù yẹn débi wípé orí fóònù yẹn gan ó ti fẹ́ lana. Èmi náà ti realize mistake mi next time bẹ́ẹ̀ yẹn máa fi sápò bí mo ṣe bá ẹ sọ̀rọ̀ tán tó bá dẹ̀ wá rìn ká máa rìn mọ́ mi lápò tí n bá bọ́lẹ̀ mi tí mo lọ máa wojú ẹ̀ máa rí àwọn miss calls tó wà ń bẹ̀ máa dẹ̀ bẹ padà once and for all. Ọmọ dáadé ọkọ lọ jọ ẹ ṣé bí ọsàn fẹ́ kó bèrè ni màmí. Obìnrin náà máa ń gbá bọ́ fútbọ́là ni kí ló ń sọ yìí.